ولا نبدل له من بعد عوف أمنا ولا نبدل له من بعد عوف أمنا آمين شيخ كاش ما شاء الله ولا قوة إلا بالله بكلا ما شاء الله لا قوة إلا بالله 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 ما شاء الله لا قوة إلا بالله
Kase la ilaha illallah alhamdulillah. 33. La ilaha illallah alhamdulillah. 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 La ilaha illallah rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin Allahumma salli ala sayyidina al-fatih lima kana fatih lima صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره كما يصفون سلام bàbá wa mufti Diyar bàbá ní Ànábì ló sọ bẹ́ẹ̀ gbogbo tá a ṣe yìí Ànábì ní gbogbo tí a bá fojú kàn lóore tá a sì fẹ́ kí nǹkan náà bàjẹ́ tá a wá sọ pé masha Allah la quwwata illa billah gbogbo àti àwọn ti mọ́kọ́ wá fọ́lọ́hun lẹ́nì gangan àlékún ní máa sọ̀kalẹ̀ síbẹ̀ ọlọ́run wá wọlé abẹ́ ọlọ́run wọlé abẹ́ bàbá amọ́fútí àgbà wọ́n lè dúpẹ́ eléyìí tọ́lọ́run ṣe yìí àdúpẹ́ eléyìí tọ́lọ́run bá ṣe yìí àdúpẹ́ eléyìí tọ́lọ́run bá ṣe yìí ọlọ́run dákun má ṣe láṣẹ mọ́ má wàá ṣe é lópin oore ọlá àti tóbi ọlọ́run ọlá àjọkọ ọlọ́run ibi tí ó dáadé tọ́lọ̀ ní kó dé báyìí ọlọ́run jó tún máa lékún sí ni o kọ́ wá fún àbá náà ní gúgùn ẹ̀mí àtàlábíà ọlọ́run fún àbá ní gúgùn ẹ̀mí àtàlábíà àti CSP wa náà Abdul Jalil ọlọ́run kọ́kọ́ dáadáa fẹ́lì kọ̀ọ̀kan yìí ọlọ́run mójútó yìí inna a'tainaka gbogbo tọ́lọ́ ń fà ní ẹ̀kọ́jọ fàlfà àtọ̀ àwọn àtìyàwó àtàwọn ọmọ ọlọ́mọ fọwọ́ bàjẹ́ kẹ̀kẹ́ kan bẹ́ẹ̀ àmín àníyàn àmín àmín Mufti Diyar آمين 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 شكرا لله العلي العظيم مولانا ونفارك يا إلهي فتنقل أموره وأولي كمالي برضواني وعافيتي دواما ورزق